My name is Princess Adejoke Somoye AYINLA. I am a promoter of African arts and culture. Iṣẹ́ tí Ẹlẹ́dàá rán mi ni láti ṣe ìtọ́jú èdè àti àṣà Yorùbá. Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ọmọ ọba ni mí ní ilé Ìlárún. Ìpòró ni mí mọ́kànlọ́rùn ọmọ asọ̀mátẹ̀kùn tèrè èké àwọn ayaba. Lára àwọn ọmọ ìyá márùn-ún tí wọ́n ń fọba jẹ ní ilẹ̀ Ẹ̀gbá ni wọ́n ti bí mi. Ṣùgbọ́n nínú Abẹ́òkúta náà ni wọ́n ti bí mi, ibẹ̀ náà ni wọ́n ti tọ́ mi. Àwọn òbí mi wọ́n jẹ́ ẹni tí ó fẹ́ràn èdè Yorùbá. Bàbá mi jẹ́ Mùsùlùmí, Alhaji ni. Ìyá mi náà dẹ̀ jẹ́ Mùsùlùmí, Alhaja ni àwọn náà. Ohun tí mo mọ̀ nípa bàbá mi ni pé ó jẹ́ ọlọ́mọ púpọ̀. Bá ṣe wá pọ̀ tó yẹn, ó tún gba ọmọ ẹbí, ọmọ ará àti ọmọ ọ̀rẹ́ tí ó ń ṣètọ́jú wọn. Nígbà tí mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ní bí ọmọ ọdún kan àbọ̀ ni mo ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ kó tó di wípé bàbá mi wá sọ wípé mo kéré o, kó má jẹ́ kí n bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ nígbà náà. Ṣùgbọ́n wọ́n gbàgbọ́ pé jẹ́lé ó sinmi ní ilé ẹ̀kọ́ tí mò ń lọ torí wọ́n ní mo jẹ́ ọmọ tí ó fẹ́ràn láti máa rojọ́ tó láti kékeré. Ṣùgbọ́n nígbà tó yá tí bàbá mi yarí pé mo kéré, wọ́n ní wọ́n jẹ́ kí n dúró lé díẹ̀ kó tó di pé mo tẹ̀síwájú. Abẹ́òkúta náà ni mo ti ṣe ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo lọ sí à ń pè bẹ̀ ní Housing Estate Primary School tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti di St. Paul Demonstration nísìn ní Oníkólóbó. Nígbà tí mo kúrò ńbẹ̀, mo lọ sí Abẹ́òkúta Girls Grammar School, iléèwé àwọn obìnrin AGGS, ìyẹn náà wà ní Oníkólóbó. Nígbà tí mo ṣe tán, mo tẹ̀síwájú láti lọ sí ìfáfitì kan ní ìlú Èkó tí mi ò ní fẹ́ dárúkọ. Ṣùgbọ́n ó kù díẹ̀ kí n parí ọdún kan ńbẹ̀ ni àwọn òbí mi ṣàkíyèsí pé ìgbaniwọlé tí wọ́n fún mi ní ìfáfitì tó jẹ́ ti ìjọba yẹn wípé kò ń ṣe eléyìí tó jẹ́ ojúlówó. Eléyìí tó túmọ̀ sí wípé níbi tá a ti ń sọ pé ká wá ìrànlọ́wọ́ báwo la ṣe fẹ́ wọ ilé ẹ̀kọ́ ìfáfitì àti rí àwọn èèyàn tí wọ́n ti ṣe àìtọ́ níbẹ̀. Bàbá mi wá wò pé àfi kí n padà wá sí ilé. Nígbà tí mo padà wálé, mo wá wò pé eléyìí tí mo máa fi jókòó ńlé, mo wá tẹ̀síwájú lọ sí ilé ìwé gbogbonìṣe Moshood Abiola Moshood Abiola Polytechnic. Níbẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ ìkànsí ara ẹni, eléyìí tí àwọn olóyìnbó ń pè ní mass communication. Mo ṣe ND1, ND2, first semester ND2 mi, mo tún wá lọ ṣe ìdánwò tá a fi ń wọlé sí ìfáfitì mi, ìyẹn JAMB. Elédùmarè dẹ̀ gbà fún mi, mo ṣe dáadáa ńbẹ̀. Mo wá ní èmi ń lọ sí ìfáfitì o. Bàbá mi wá ní àfi kí n fọwọ́ mú kan nínú kí n tẹ̀síwájú ní polytechnic àfi kí n máa lọ sí yunifásitì pé torí pé àwọn ọmọ pọ̀ tí wọ́n ń lọ sí ilé ẹ̀kọ́. Mo wá ní ó dáa pé màá fọwọ́ mú yunifásitì. Nígbà tó dálẹ̀, mo wá lọ bá màmá mi pé kó jọ bá bàbá mi sọ̀rọ̀ pé ó lè le díẹ̀ ṣùgbọ́n ó dàbí ẹni wípé mo lè ka méjèèjì pọ̀. Ni màmá mi wá ní ṣó máa rọrùn. Mo ní eléyìí tí mò ń kà ní poli, mo ti fẹ́ ṣe tán, ìgbà díẹ̀ péré ló kù pé kó jẹ́ kí n gbìyànjú. Bí mo dẹ̀ ṣe gbìyànjú ẹ̀ nìyẹn, Elédùmarè dẹ̀ gbà fún mi. Ìyẹn ló fi jẹ́ pé nígbà tí mo máa gúnlẹ̀ ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe poli ní HND, mo ti fẹ́ parí BSc mi. Ìrìnàjò ẹ̀kọ́ mi ó jẹ́ ohun tó rọrùn púpọ̀, kí a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ ni mo ti ń ṣe iṣẹ́ ìkànsí ara ẹni lórí rédíò, eléyìí tí à ń pè ní freelance broadcasters. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú Ogun Radio, Ogun State Broadcasting Corporation nígbà yẹn. Nígbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn, ibẹ̀ yẹn ni mo wà tí Radio Nigeria Paramount FM tán fi dé sí Abẹ́òkúta níbi wọ́n ti lé lógún ọdún báyìí tán ti dé, tí wọ́n bá wa lójúbìsì nígbà náà pé àwọn ọmọ kéékèèké tẹ́ ní bí tí àwọn ọmọ yìí wọ́n jáfáfá, àwọn ọmọọṣẹ́. Bí mo tún ṣe tẹ̀síwájú lọ sí Paramount FM nìyẹn. Láti Paramount FM ni mo ti wá bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri gbogbo àwọn rédíò ní ìlú Abẹ́òkúta. Ṣùgbọ́n kí wá ní nǹkan pàtó tó jẹ́ kí n fẹ́ràn èdè àti àṣà Yorùbá?
mo ní àǹfààní láti mo máa ń lọ sí ìlú òkèèrè láwọn ìlú òyìnbó aláwọ̀ funfun. Mo wá lọ ṣiṣẹ́ níbẹ̀ lọ́dún kan. A kúrò ní hòtẹ́ẹ̀lì tá a dé sí, àwa bíi mẹ́rin, èmi nìkan ni dúdú. Àwọn méjì kan ń lọ níwájú, èèyàn kan ń bọ̀ lẹ́yìn mi. Èmi ń tẹ fóònù, mo ń lọ, àwọn náà ń lọ níwájú mi. Nígbà tá a dé mall tá a ti fẹ́ ra nǹkan, oníkálukú wọ ibi tó ń lọ. Ṣùgbọ́n níbi tèmi wá lọ, mo wá gbọ́ pé mo wá gbọ́ ariwo. Kí ni ohun tó lè fa ariwo ní paypoint ibi tó ti ń sanwó? Mo wá fẹ́ yọjú pé kí ni ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Mo wá rí i pé ìkan lára àwọn méjì tí àjọ ń bọ̀ tó ń lọ níwájú mi yẹn, nígbà tá à ń bọ̀, ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè China, ìrísí wọn ti lè sọ pé ó dà pé Chinese lélẹ̀. Ṣùgbọ́n èdè Gẹ̀ẹ́sì ni wọ́n ń sọ bá a ṣe ń bọ̀. Eléyìí tó túmọ̀ sí pé gbogbo nǹkan tí wọ́n ń sọ ni mò ń gbọ́. Ṣùgbọ́n nígbà tó dé ibi tó ti fẹ́ ra nǹkan yẹn, ó ti rà, kódà ó sì ẹ̀ ti já kan nínú ohun tó rà, ó ti já tó ti fẹ́ máa jẹ́. Wọ́n wá di pé kán sanwó, mi ì mọ̀ ohun tó fa èdè àìyedè ní àwọn ará bí ìbá láwọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Wọ́n bá ní kán ní sùúrù, wọ́n wá ń lọ pé èèyàn kan wá, ẹni yẹn wá sọ èdè Chinese sí wọn. Wọ́n jọ sọ, wọ́n ṣàyanjú ọ̀rọ̀ yẹn ní ìṣẹ́jú kan. Nígbà tẹ́ni yẹn wá ń lọ, mo wá pé kó jọ pé iṣẹ́ kí ló ń ṣe ń bí. Ó ní interpreter lòun, wípé èdè 8 lòun gbọ́. Mo ní ṣọ́dẹ̀ ń sanwó fún dáadáa. Ó ní lẹ́yìn ọ̀gá ilé iṣẹ́ àti mánéjà tó wà níbí bó ṣe tóbi tó pé owó òun ló tún pọ̀ jù. Wípé nítorí pé bí òun ṣe ń bá àwọn oníbàárà sọ èdè wọn, ó jẹ́ iṣẹ́ pàtàkì nínú ibẹ̀. Mo wá rò lọ́kàn mi pé àwọn ará bíi tí wọ́n láwọn ò gbọ́ Gẹ̀ẹ́sì, ó túmọ̀ sí pé wọ́n gbọ́, wọ́n mọ̀ọ́mọ̀ dúró de ẹni tó lè sọ èdè wọn. Níbẹ̀ lọ́jọ́ yẹn ni mo ti pinnu lọ́kàn mi pé tí n bá dẹ̀ ti délé, èmi náà dẹ̀ máa gbìyànjú láti máa ṣe ìtọ́jú èdè Yorùbá. Wípé àwọn èèyàn wa, tá a bá rí ẹni tó ń sọ èdè Yorùbá, wọ́n á ní kó má sọ mọ́ o, ará oko ni o, kò lájú o, bí ìyẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n bóyá nítorí pé mo tún wá jẹ́ ọmọ ọba, àwọn òbí mi kì í ṣe pé wọ́n dàgbà darúgbó bẹ́ẹ̀ náà kó tó di pé wọ́n tọ́ mi. Ní àdúgbò kan tí wọ́n ń pè ní Ìbàrà GRA ni wọ́n ti tọ́ mi pàápàá. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ nígbà míì, tí n bá sọ, ìyá tó bí mi gan máa ń ṣe kàyéfì fún wọn pé níbo lo ti gbọ́. Wọ́n mọ̀ pé kò kì í ṣe arúgbó ló tọ́ mi, mi ì dẹ̀ gbé ní àárín arúgbó. Ṣùgbọ́n mo wá gbà pé nígbà táwọn kankan wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, mo wá rí i pé ó dàbí ẹni pé ṣé ẹ mọ̀ pé tí Elédùmarè bá fẹ́ ṣe àwọn àtúnṣe kankan, ó máa ń mọ̀ọ́mọ̀ á wo sàkún pé àwọn wo lòun lè lò. Nígbà tí mo ti wá rí i pé ó dàbí pé Ẹlẹ́dàá mọ̀ọ́mọ̀ fẹ́ rán mi níṣẹ́ yẹn, nítorí nígbà tí mo bẹ̀rẹ̀ kì í ṣe nǹkan tó rọrùn rárá àti ẹ gbọ́dọ̀ máa mẹ́nu bà àwọn nǹkan tá a dojú kọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìjọ́ kan ti wà tí a fẹ́ ṣe ètò àṣà àti ìṣe, tí a lọ bá ọba aláyé tó jẹ́ ọba tó tóbi gan, tó jẹ́ pé tá a bá dárúkọ gbogbo èèyàn ló mọ̀ wọ́n. Bàbá yìí dẹ̀ sọ pé ká fọkàn balẹ̀, àjọ máa ṣe ni báyìí. Ǹjẹ́ kò ní yà yín lẹ́nu wípé lọ́jọ́ tá a fẹ́ ṣe ètò yẹn gangan, bàbá yìí tán jẹ́ ọba yìí, wọ́n dẹ̀ fi ètò àṣà àti ìṣe táwa fẹ́ ṣe sílẹ̀, wọ́n dẹ̀ lọ ṣí ilé ọtí. Nígbà tá a dẹ̀ padà lọ pé àárẹ̀ tí yan ní àwọn ti gbàgbé. Ṣùgbọ́n kò ṣe ohun tó bí wa nú ìṣe la kàn wò pé a jẹ́ pé ìhà tí àwọn èèyàn kọ sí àṣà àti ìṣe Yorùbá. Àṣà àti ìṣe wa dẹ̀rẹ̀ pàápàá èdè wa, kò sí ohun tó dáa tó, kò sí ohun tó rẹwà tó, àwa la ní. Nítorí àwọn àgbà bọ̀ wọ́n ní ilé tí ọmọ tó bá sọ ilé nù, ó sọ àpò ìyàkọ́. Ilé téèyàn bá dẹ̀ lè sààwọ̀, èèyàn kì í ti iná bẹ̀bẹ̀ látẹ̀yìn. Ó túmọ̀ sí pé tẹ́nitẹ́ni àkísà ń ta tàn, àwa la ní nǹkan tó jẹ́ tiwa ni, kò sí ohun téèyàn fẹ́ ṣe. Téèyàn bá dẹ̀ ti ṣe àṣìṣe wípé ó gbàgbé orísun àṣìṣe ńlá ni. Nítorí tí àwọn tí wọ́n ń bí lẹ́yìn wa, tí wọ́n bá dé, tí wọn ò bá rí nǹkan kan bá, ẹ jẹ́ ká wo àwọn Gẹ̀ẹ́sì, wọ́n wá bá wa, wọ́n mú ẹ̀sìn wá, wọ́n mú ọ̀làjú wá, wọ́n mú ìmúra wá, wọ́n mú oríṣiríṣi nǹkan wá, gbogbo ẹ̀ la gbà lọ́wọ́ wọn. Mo wá wò pé kò dáa ká tún yọ̀ǹda èdè wa, èyí kan ṣoṣo tó kù fún wa gẹ́gẹ́ bí nǹkan ìdánimọ̀, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìdí nìyẹn tí mo ṣe pinnu láti ṣe bẹ́ẹ̀.